Ipa wo ni Ọọ̀ni Ifẹ̀ kó nínú ìdásílẹ̀ Bàbá Ìjẹ̀ṣà kúrò nínú túbú àti ẹ̀hónú Prínsẹ̀sì? Àwọn àgbà bọ̀ wọ́n ní ọ̀rọ̀ òkèrè bí ò bá lékan á díkan. Lópin ọ̀sẹ̀ tó kọjá ní awuyewuye àti fọ́nrán tó ṣe àfihàn Bàbá Ìjẹ̀ṣà, ẹni tílé ẹjọ́ dá ní ẹ̀wọ̀n látàrí ẹ̀sùn ìgbìyànjú láti ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ kékeré lọ́nà àìtọ́, níbi tí ó ti ń dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni Ifẹ̀ Ọba Adéwùsì ẹni ìtàn Ọ̀jájá kejì, tí Ọọ̀ni náà sì ń wúre fún. Látàrí fọ́nrán yìí ni ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ lórí afẹ́fẹ́ pé Bàbá Ìjẹ̀ṣà kú oríire àjàbọ́ lọ́wọ́ túbú tí Prínsẹ̀sì rán lọ́sàn-án kan òru kan. A ò tí ì kó fánlẹ̀, ifá ti ń ṣẹ ni ọ̀rọ̀ náà jẹ́, nígbà tí fọ́nrán ẹlẹ́ẹ̀kejì tún fi ara hàn níbi tí Prínsẹ̀sì ti ń bu ẹnu àtẹ́ lu ọ̀kan nínú àwọn àgbà òṣèré, Ìyá Rainbow, látàrí ìgbìyànjú wọn nípa ìtúsílẹ̀ Bàbá Ìjẹ̀ṣà àti ìfojúkojú Bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú Ọọ̀ni. Ó jọ gàté kò jọ gàté, ọ̀rọ̀ náà fi ẹsẹ̀ méjèèjì tiro bí a ti ro. Èjìrìn ọ̀tẹ̀ bá a ti ń pàkan mànìkan rúwé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bílọ́gà ni wọ́n kí Bàbá Ìjẹ̀ṣà pé ó kú àjàbọ́. Ewu iná kì í pa àwòdì, àwòdì ó kú ewu, tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu Prínsẹ̀sì pé ọ̀kẹ́rẹ́ Bàbá Ìjẹ̀ṣà gun orí ìrókò, ojú ọlọ́dẹ Prínsẹ̀sì ti dá. Ọ̀pọ̀lọpọ̀ ló sì ń dúró kí Ìyá Rainbow fèsì sí ọ̀rọ̀ Prínsẹ̀sì tàbí kàtẹ̀jáde agbẹnusọ Ọọ̀ni kó gorí afẹ́fẹ́ lórí ọ̀rọ̀ náà. Àmọ́ o, orúkọ tí wọ́n sọ ọmọ mi, inú ẹni ní ń gbé ni wọ́n fi ọ̀rọ̀ yìí ṣe. Àìfèsì wọn yìí ló jẹ́ kọ́rọ̀ náà túbọ̀ wá pokúlùmùṣu. Ìwádìí fi yé wa wípé òtítọ́ ni fọ́nrán tí àwọn èèyàn ń pín ká lórí ẹ̀rọ ayélujára, ṣùgbọ́n fọ́nrán yìí wáyé níbi ayẹyẹ ọjọ́ ìbí Ọọ̀ni Ifẹ̀ kó tóó di pé Bàbá Ìjẹ̀ṣà di ẹni tí ó ń fi aṣọ péńpé roko ọba. Nítorí pé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́, tá a bá tá a tọ́, tá a bá tá tá a bá tọ́, ẹran onídìí ní ń dà. Ìgbìyànjú wa láti tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí fún wa ní kókó mẹ́ta àrídájú pé ọ̀rọ̀ náà jìnnà sí òtítọ́, ó súnmọ́ irọ́. Èkíní ni wípé àjọ tó ń ṣe alákòóso àti àbójútó àwọn ẹlẹ́wọ̀n kò fi àtẹ̀jáde kankan síta tó tọ́ka sí ìdásílẹ̀ Bàbá Ìjẹ̀ṣà kúrò nínú túbú. Ẹlẹ́ẹ̀kejì, kò sí àtẹ̀jáde kankan láti ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà tàbí ti ìpínlẹ̀ Èkó tó kéde àforíjì tàbí ìdáláre fún Bàbá Ìjẹ̀ṣà lórí ẹ̀sùn tí a fi kàn án. Ẹlẹ́ẹ̀kẹta, Ọọ̀nirìṣà àti Ìyá Rainbow tí orúkọ wọn jẹyọ nínú fọ́nrán ìtúsílẹ̀ Bàbá Ìjẹ̀ṣà kò sọ ohunkóhun lórí ọ̀rọ̀ náà. Níṣe ni àwọn méjèèjì kọ etí ọ̀gbọ̀nyin sí ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, bí kò bá nídìí, ọmọbìnrin kì í jẹ́ ikúmólú. Fọ́nrán Prínsẹ̀sì lórí ẹ̀rọ ayélujára yìí ó sọ síni lẹ́nu, ó buyọ̀ sí, nítorí wípé ṣé ká gbàgbọ́ pé wọ́n ti gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ dá Bàbá Ìjẹ̀ṣà sílẹ̀ lọ́nà tó tako òfin ni? Àbí Prínsẹ̀sì ṣe àhégbọ́ pé ìgbìyànjú ń lọ lórí ọ̀rọ̀ yìí ló ṣe ní kàkà kékú má jẹ sèse, àyà fi ṣàwàdànù ni? Ẹ̀yin olùgbọ́ wa, mo mọ̀ pé olóye ènìyàn ni yín. Bó bá bá yín ní iwájú kẹta, bó bá bá yín lẹ́yìn kẹta, bó kẹ̀yin nìkan kẹ̀dérò ara yín pa. A ò lè sọ jù báyìí lọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ ká mọ èròǹgbà ọkàn yín tàbí àbájáde ìwádìí ti yín lórí ọ̀rọ̀ yìí. Kẹ́ wá tó lọ, ẹ má gbàgbé láti fi ìfẹ́ hàn sí wa. Ẹ bá wa láìkì fídíò yìí, kẹ́ ẹ comment, kẹ́ ẹ pín fọ́nrán yìí, kẹ́ ẹ sì tún darapọ̀ mọ́ wa nípa títan bọ́tìnì subscribe. Ó dìgbà kan náà.